ọpẹ́ o àwọn tí wọ́n kó lọ ní ẹ̀dẹ́ oníyàn ti padà wálé o wọ́n sì ti wà nílé ìwòsàn fún ìtọ́jú tó péye. awífúnni kó tó dání àgbà ìjàkadì ni o èyí ló dífá fáwọn ọlọ́jà tí wọ́n bó búkà wọn dànù nínú ọjà mòwe nítorí tí wọ́n ti kì wọ́n nílọ̀ ṣáájú. orí kó Sam Larry yọ nínú ìjàmbá ọkọ̀ ní ìlú Èkó. àwọn ẹ̀ṣọ́ aláàbò ìlú Ẹkùn ti gba obìnrin kan sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kwara. ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ó ti ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí báwọn jàǹdùkú kan ti ń da omi àlàáfíà ìlú láàmú o. èmi mọ̀ wípé àwọn olóṣèlú ló ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú o ṣùgbọ́n ojú ẹsìn wọn ti ṣú báyìí yóò sì rọ̀ láìpẹ́. Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. Àjàyí tó jẹ́ ọ̀kan lára àwọn ará ìlú ẹ̀dẹ́ oníyàn ti sọ̀rọ̀ bí àwọn èèyàn náà ṣe gba ìtúsílẹ̀. ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n gilé ìdájọ́ èyí tó gba àwọn obìnrin láàyè láti máa wọ ìjáàbù níléèwé gíga ISI ti ìlú Ìbàdàn. olórí àwọn ọmọ ogun Nàìjíríà Shuaibu Wahidi ti sọ̀rọ̀ lórí bí wọ́n ti ń gbèrò láti gba àwọn tí wọ́n jí gbé l'Ògbómọ̀ṣọ́ sílẹ̀. nítorí tí ọ̀gá mi kọ̀ láti já àlékún tíkẹ́ẹ̀tì fún Mákindé ló ṣe ń wá àkóbá fún o. Surajudeen Babátúndé Àdìó tí ọ̀pọ̀ mọ̀ sí Sùúrù Ìlúpéjú òun ló fi gbèta lórí ayélujára. ọpẹ́ o àwọn olùjọ́sìn táwọn jàǹdùkú kó lọ ní ẹ̀dẹ́ oníyàn ní ìpínlẹ̀ Èkìtì ti gba ìtúsílẹ̀ o. ìjọba sì ti kó gbogbo wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye báyìí gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ó ti tó òṣùpá díẹ̀ sẹ́yìn táwọn jàǹdùkú náà ti gbé wọn lọ. lóòótọ́ làwọn tí wọ́n kó lọ wọn ò ní àlàáfíà tó péye mọ́ dáadáa ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Elédùà tó jẹ́ kí wọ́n rí àánú gbà. ìjọba sì ti ṣètò láti ṣe ìtọ́jú wọn. ìjọba tuntun bẹ̀rẹ̀ sí ní wọ́ gbogbo búkà tó wà ní ẹ̀gbẹ́ títì ní ìpínlẹ̀ Ògùn ní Mòwe o. wọ́n ní gbogbo àwọn tó ń ta ọjà lẹ́bàá ọ̀nà ń fi ẹ̀mí wọn sínú ewu bí wọn kò ti fi àyè sílẹ̀ fún àwọn onímọ́tò nínú ọjà náà. ṣáájú ni ìjọba ti ṣe ìkìlọ̀ fún àwọn ará ìpínlẹ̀ náà wípé kí wọ́n máa fi àyè sílẹ̀ fún àwọn onímọ́tò nínú ọjà pàápàá jùlọ àwọn onítábùrù kéékèèké tó wà lẹ́gbẹ̀ẹ́ títì. ṣùgbọ́n ohun tó fà á táwọn ará ọjà fi ń kọminú ohun la ò tí ì lè sọ báyìí o nítorí pé awífúnni kó tó dání àgbà ìjàkadì ni. orí kó Sam Larry yọ nínú ìjàmbá ọkọ̀ ní ìlú Èkó ṣùgbọ́n ṣe nílànú wípé bọ́dígáàdì rẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ. àmọ́ ṣá o wọ́n ti gbé Sam Larry lọ sílé ìwòsàn kí Elédùà kó bá wa fún àlàáfíà tó péye. ó ṣojú mi kòrò ló ṣàlàyé wípé níṣe ni ọkọ̀ wọn lọ forí sọ tírélà ńlá kan lójú ọ̀nà márosẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ni. Sunday Igboho tuntun ṣe bẹbẹ o àwọn ẹ̀ṣọ́ aláàbò ìlú Ẹkùn tuntun ṣe bẹbẹ bí wọ́n ti gba ọmọ ọdún méjì àti ìyá rẹ̀ sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé kan ní ìpínlẹ̀ Kwara. a gbọ́ pé àwọn ọlọ́pàá àti ẹ̀ṣọ́ aláàbò ìlú Ẹkùn àwọn lọ́jọ́ ṣe àṣeyọrí iṣẹ́ yìí o. lóòótọ́ ni obìnrin náà farapa ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ náà lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe kí Elédùà kó bá wa tú àwọn tó kù náà sílẹ̀ láyọ̀ àti àlàáfíà. ó yẹ gbé wá ó yẹ gbé wù tẹ̀wẹ́. ẹ pẹ̀lẹ́. aláàjì ní iwájú olùgbé wọ. ọ̀rọ̀ àgbọ̀ bá wà jẹ́ ó gbé wíìgì wá. sorry. ẹ ẹ pẹ̀lẹ́. ẹgbẹ́. pẹ̀lú ọmọ 2 years yìí ọmọ 2 years. bá ń gbẹ́sẹ̀ yẹn bá ń gbẹ́sẹ̀ yẹn. ọ̀gá àgbà àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà IGP Ọlátúnjí Dìsù ti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí rògbòdìyàn àwọn jàǹdùkú olóṣèlú tí wọ́n ń da omi àlàáfíà ìlú láàmú. ọjọ́ Ẹtì Friday ọjọ́ 3 oṣù keje ọdún 2026 tí a wà yìí ni ọ̀gá àgbà ọlọ́pàá náà ṣe àbẹ̀wò ọ̀hún tó sì sọ̀rọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láti fi dá àwọn olùgbé Ọ̀ṣun lójú pé kò ní sí jàǹdùkú olóṣèlú tí yóò fi ara ire lọ lẹ́yìn ìpàdé àlàáfíà tí òun wá fún yìí. nínú àlàyé tó ṣe kalẹ̀ ó ní lóòótọ́ ni ìdìbò gómìnà ń bọ̀ lọ́nà àwọn kan sì ti ń gbé ìgbésẹ̀ tó lè dá rògbòdìyàn ọ̀hún sílẹ̀ ní ìpínlẹ̀ náà
ṣùgbọ́n àwọn yóò rí dájú wípé ohun gbogbo yóò lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ ṣùgbọ́n ṣá o ẹnikẹ́ni tó bá tàpá sí òfin yóò fojú winá òfin ni nítorí ìdìbò là ń gbáradì fún o kì í sì ṣe ogun. àwọn olóṣèlú ló ń dá wa láàmú lórílẹ̀‐èdè yìí o Sunday Igboho ti sọ̀rọ̀ ó ní bí àwọn olóṣèlú náà bá sì kọ̀ láti jáwọ́ nínú ìwà pálapàla yìí ó ṣeé ṣe kóun fi orúkọ wọn síta wọn yóò sì ṣẹ̀sín ni. ó ṣàlàyé wípé níṣe làwọn olóṣèlú kan kó ara wọn jọ láti máa da orílẹ̀-èdè yìí láàmú àwọn gangan ni igi wọ́rọ́kọ́ tí ń da Nàìjíríà láàmú o ó sì ṣe ìkìlọ̀ ọ̀hún lọ́jọ́ 4 oṣù keje ọdún tí a wà yìí wípé bí wọ́n bá kọ̀ láti ronúpìwàdà àbí kí wọ́n jáwọ́ ó ṣeé ṣe kí wọ́n kan ìdí nínú iyọ̀. Àjàyí tó jẹ́ ọ̀kan lára àwọn olùgbé nílùú Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ẹdẹ-Oníyàn ti sọ̀rọ̀ lórí ìtúsílẹ̀ àwọn èèyàn wọn gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ó ti tó òṣùpá 3 àtààbọ̀ báyìí tí àwọn jàǹdùkú náà ti kó àwọn aráàlú ọ̀hún lọ kí wọ́n tó tú wọn sílẹ̀ lọ́jọ́ 4 oṣù keje ọdún 2026 tí a wà yìí. Àjàyí ṣàlàyé wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ náà kọ́kọ́ ṣẹlẹ̀ níṣe làwọn agbésùmọ̀mí béèrè fún 100 mílíọ̀nù owó ìtúsílẹ̀ àpò ìrẹsì 10 àti pẹtrol 150 litres ṣùgbọ́n àwọn ò ní agbára rẹ̀ àwọn sì rawọ́ ẹ̀bẹ̀ sí wọn wọ́n sì dín owó náà kù sí 50 million naira ṣùgbọ́n 10 million naira làwọn sì bí ṣàjọ nígbà náà táwọn sì gbé lọ fún wọn pẹ̀lú oúnjẹ oríṣiríṣi lérògbà wípé báwọn bá rí owó yòókù làwọn tó padà wá ṣùgbọ́n 50 million naira làwọn tún rí gbájọ pé káwọn gbé lọ fún wọn láìmọ̀ wípé níṣe ni wọ́n máa gba ìtúsílẹ̀ wọn. Àjàyí tó jẹ́ olùgbé náà òun ló ṣàlàyé àwọn ọ̀rọ̀ wọ̀nyí o. ọmọ yìí fi mí lẹ ìwọ bàbá mi jẹ tó a. Ìtọ́ sí ọkàn ní. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n gbé ìdájọ́ tó gba àwọn akẹ́kọ̀ọ́bìnrin láàyè láti máa wọ ìjáàbù lọ sí ilé ẹ̀kọ́. Ìgbẹ́jọ́ náà ló bẹ̀rẹ̀ láti ọdún 2019 nílé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kó tó dé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ìlú Ìbàdàn lọ́jọ́ 22 oṣù karùn-ún ọdún 2024. Nígbà tí ó ń gbé ìgbẹ́jọ́ rẹ̀ kalẹ̀, ilé-ẹjọ́ náà fìdí rẹ̀ múlẹ̀ wípé kí ilé ẹ̀kọ́ International School Ìbàdàn ISI kì í ṣe ilé ẹ̀kọ́ ìjọba o bó tilẹ̀ jẹ́ wípé inú fásitì ìlú Ìbàdàn tó jẹ́ ti ìjọba àpapọ̀ ló wà. Ó sì fìdí rẹ̀ múlẹ̀ wípé nítorí ilé ẹ̀kọ́ náà ń san owó àwọn òṣìṣẹ́ rẹ̀ láì jẹ́ wípé ìjọba àpapọ̀ ló ń san ti fi hàn wípé ilé ẹ̀kọ́ aládàáni ní í ṣe. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà ló ti tọwọ́ bọ ìwé àdéhùn ṣáájú kí wọ́n tó gbà wọ́n wọlé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ náà wọ́n sì ṣàdéhùn wípé àwọn yóò tẹ̀lé ìlànà àti òfin ilé ẹ̀kọ́ ọ̀hún. Òfin náà sì dá lórí bí ilé ẹ̀kọ́ ọ̀hún kò ṣe fààyè gba kí àwọn oníṣẹ̀ṣe tàbí ẹlẹ́sìn mùsùlùmí ó wọ ìjáàbù tàbí kí wọ́n wọ ìlẹ̀kẹ̀ tó rọ̀ mọ́ ẹ̀sìn wọn. Adájọ́ Bíọ́bẹ́rì sì ṣe ìdájọ́ wípé òfin orílẹ̀-èdè Nàìjíríà fààyè gbà kí oníkálùkù mọ ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí òfin ṣùgbọ́n òfin náà kò fààyè gbà kí àwọn ẹlẹ́sìn mìíràn kí wọ́n tàpá sí ìlànà àti ìwé àdéhùn tí wọ́n ti fọwọ́ sí ṣáájú kí wọ́n tó gbà wọ́n wọlé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún. Olórí ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀gágun Wàhídì Shuaib ti ṣàlàyé wípé iṣẹ́ ṣì ń lọ lábẹ́lẹ̀ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé lọ l'Ógbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ó ní iléeṣẹ́ ọmọ ogun ti ń gbìyànjú wọ́n sì ń ṣe akitiyan láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sì ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo àwọn tí wọ́n jí gbé yìí ni wọ́n yóò padà wálé láyọ̀ àti àlàáfíà. Ọ̀gbẹ́ni Súrì Ìlúpéjú tí wọ́n fi ẹ̀sùn ìdigunjalè kan ti sọ̀rọ̀ o. Surajudeen Babátúndé Àdìó tí àwọn èèyàn túmọ̀ sí Súrì Ìlúpéjú tí iléeṣẹ́ ọlọ́pàá fi ẹ̀sùn ìdigunjalè kàn ó ti jáde sọ̀rọ̀ ó ní mi ò kí ń ṣe olè o àkóbá òṣèlú lásán ni wọ́n ṣe fún mi wọ́n kàn fẹ́ mọ̀ọ́mọ̀ parọ́ olè mọ́hùn ni. Ó ní owó òsì mọ̀ kankan nípa ẹ̀sùn tí wọ́n fi kàn ó. Súrì yìí ni àwọn ọlọ́pàá kéde pé àwọn bá ohun ìjà olóró bíi ìbọn àtàwọn nǹkan mìíràn nígbà tí wọ́n ṣàbẹ̀wò sílé rẹ̀ léyìí tó ṣàlàyé pé àkóbá lásán ni wọ́n fẹ́ fi ọ̀rọ̀ náà ṣe. Ó sì ní ọ̀rọ̀ òṣèlú pọ́nbélé ni ìṣẹ̀lẹ̀ náà tó sì ṣàlàyé gbogbo rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ó ní lóòótọ́ làwọn tí ń gbárùkù ti Ṣèyí Mákindé bọ̀ láti ọdún 2015 wá
títí dé ọdún 2019 káwọn tó kúrò lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n ọ̀gá mi kọ̀ láti máa já àlékún tíkẹ́ẹ̀tì ni wọ́n ṣe àkóbá fún un. Ọjọ́ tí wọ́n sì búra wọlé fún Mákindé fún sáà kejì ló kó àwọn ẹ̀ṣọ́ aláàbò láti lọ da òtẹ́ẹ̀lì ọ̀gá òun rú, tí wọ́n sì tún gba àkóso gáràjì lọ́wọ́ rẹ̀ gbé fún ẹni tó jẹ́ akọ̀wé rẹ̀ tẹ́lẹ̀. Láti ìgbà náà ló sì ti ń wá bí ọwọ́ ṣe máa ba òun náà, ṣùgbọ́n tí kò rí o. Kí wọ́n tó wá gbé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí, ó ní òun sì nígbàgbọ́ wípé Elédùà yóò fojú aṣebi hàn láìpẹ́. Àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àṣà ló ń jábọ̀ ròyìn sí tí ìgbọ́ yín. Ire o.